a rí ní ọ́fíìsì wa ní àná torí pé à ń travel so a lè attend sí ní so now kí ló gbé wá sí ọ́fíìsì the Focal Point Human Rights Initiative kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́. ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olóòtú tí wọ́n sọ tán fi against mi ní social media ọ̀rọ̀ yẹn ló gbé mi wá sí ọ̀dọ̀ yín bíbá lórí ọ̀rọ̀ account number tí Mr. Kehinde tí wọ́n ní wọ́n sẹ́ndì sáwọn pé tí wọ́n ní àwa sẹ́ndì sáwọn pé ẹni tó bá ní account number yẹn ẹni tó bá wọn rí ẹni tó ní account number yẹn àwọn máa fún ẹni yẹn ní 1 million tó ń bẹ̀rẹ̀ sí ní wá ẹni tó ní account number yẹn káàkiri. Meanwhile account number yẹn dẹ̀ lélẹ́yìí èmi ni mo send the account number yẹn sí Mr. Kehinde tẹ́ ẹ̀ bá gbàgbé lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ni mo sọ̀rọ̀ nípa 5 million tí bàbá Kọ́lá Olóòtú tí wọ́n parọ́ ẹ̀ mọ́ mi wípé Mr. Kehinde kan ó gbé 5 million fún mi alájà kan ó gbé 5 million fún mi báàgì aṣọ méjì wọ́n fẹ́ rán mi ní Mẹ́kà wọ́n fẹ́ ṣe nǹkan tí mo ní bàbá Kọ́lá Olóòtú ìtọ́jú yóò bá tó ẹ má sọ o ẹ bẹ̀rù Ọlọ́run o ìyẹn lọ bẹ́ẹ̀ àfi bó tún ṣe di ní àná tí bàbá Kọ́lá Olóòtú tó gbé ọ̀rọ̀ tí ò nítumọ̀ kan jáde lórí social media wípé account number kan tí wọ́n sẹ́ndì sí Mr. Kehinde pé ẹni tó ní account number yẹn ẹni tó bá wọn rí ẹni tó ní account number tó sẹ́ndì tó ní account number yẹn àwọn afẹ́ni yẹn ní 1 million wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ẹ̀gbọ́n tó ní bọ̀dà tó ní account number yẹn káàkiri account number yẹn èmi Muyideen ni mo sẹ́ndì account number yẹn sí Mr. Kehinde bọ́rọ̀ yẹn dẹ̀ ṣe wáyé olèlè jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò tọrọ owó lọ́wọ́ Mr. Kehinde mi ò béèrè owó lọ́wọ́ Mr. Kehinde èmi àti Mr. Kehinde àdẹ̀ kì í jọ ń ṣe ọlọ́rọ̀ Mr. Kehinde yẹn òun ló fún wa ní màálù èmi àti ìyàwó mi fi ṣe wedding wa Mr. Kehinde yẹn ọ̀rẹ́ Àgbàlá Gabriel ni Mr. Kehinde yẹn ló fún wa ní màálù la fi ṣe wedding tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà náà lọ Mr. Kehinde yẹn náà ló tún fẹ́ mú mi lọ sí Amẹ́ríkà tí mo ní Àgbàlá Gabriel block ẹ̀ pé kó má mú mi lọ sí Amẹ́ríkà tẹ́ ẹ bá rántí láì fi ìlú tí mo ṣe. máa gbọ́ Yes sir. Mr. Kehinde yẹn Yes sir. báwo lòun ṣe jẹ́. ẹ ṣe Mr. Kehinde yẹn ọ̀rẹ́ Àgbàlá Gabriel ni ó máa ń fọ́lò gbogbo prógrámù Àgbàlá Gabriel ní social media ó dẹ̀ máa ń donate sí àkáǹtì Àgbàlá Gabriel fún àwọn tó bá nílò ìrànlọ́wọ́. now ẹ máa gbọ́ mi. Yes sir. ìgbà tí Mr. Kehinde yẹn Yes sir. ṣé Mr. Kehinde yẹn ló pè yín àbẹ́yìn lè pe Mr. Kehinde pé ẹ ní ìdí owó kó fún yín. ẹ ṣe gan sa Mr. Kehinde yẹn mi ò ní nọ́mbà Mr. Kehinde yẹn lọ́wọ́ Mr. Kehinde yẹn ó láti lọ bá ìyàwó mi ó láti lọ gba nọ́mbà mi ó nọ́mbà mi lọ́wọ́ ìyàwó mi láti pè mí Mr. Kehinde yẹn náà mọ̀ pé nọ́mbà mi ni pé Muyideen rògbòdìyàn ìjà tó lọ láàrin ìwà àti Àgbàlá Gabriel kí ló rò pa lè ṣe sí tí ìjà yẹn fi máa ṣẹ́tù mo ní èmi ò bá Àgbàlá Gabriel ìjàjà kankan mọ́ mo yóò sí wàhálà kankan láàrin mi àti Àgbàlá Gabriel ó wá ní òkè tí ò bá wá sí ìjà kankan láàrin mi àti Àgbàlá Gabriel pé kí ni ìrànlọ́wọ́ tí mo rò pé òun lè ṣe fún mi mo ní ìrànlọ́wọ́ tí ẹ lè ṣe fún mi lọ́wọ́ tí mo wà yóò kọjá wípé mi ò níṣẹ́ lọ́wọ́ mọ́ báyìí mo rìn káàkiri ni mo fẹ́ gba ṣọ́ọ̀bù mo lè fẹ́ ra ọjà sí ṣọ́ọ̀bù ní Mr. Kehinde ẹ bá ní
tí màá bá ra ọjà sí ṣọ́ọ̀bù tí màá dẹ̀ gba ṣọ́ọ̀bù pé èló ni màá fi gba ṣọ́ọ̀bù tí màá fi ra ọjà sí ṣọ́ọ̀bù mo ní tí màá bá gba ṣọ́ọ̀bù tí màá ra ọjà sí ṣọ́ọ̀bù mo ní màá need tó 5 million mo ní àánà tó àánà tó 5 million torí ṣọ́ọ̀bù tí wọ́n ọjà anáàdẹ̀lẹ̀ ilé èkó tí wọ́n ọjà phone accessory ó ti wọ́n charger phone gbogbo ẹ̀ báyẹn ló ti wọ́n Mr. Kẹ́hìndé yẹn bá mi ọ̀dà kò sí problem pé bọ́ òun máa sẹ́ndì owó sí mi tí màá fi gba ṣọ́ọ̀bù tí màá dẹ̀ fi ra ọjà sí ṣọ́ọ̀bù ṣùgbọ́n àṣírí yẹn mo gbọ́dọ̀ jẹ́ kí àṣírí yẹn ó wà láàrin èmi àti òun ni o pé mi gbọ́dọ̀ jẹ́ kí Àgbàlá Gabriel ó mọ̀ sí àṣírí yẹn so bí mo ṣáṣe bọ́ èmi ò wá ní àkáǹtì o bọ̀ mo ní àkáǹtì nọ́mbà ẹ̀gbọ́n mi tí mo lè sẹ́ndì sí Mr. Kẹ́hìndé Mr. Kẹ́hìndé ni ṣé ẹ̀gbọ́n mi tí mo trust ni mo lẹ́gbọ́n mi tí mo trust ni mo ní ọmọ ìyá mi ọmọ bàbá mi mo ní ẹ̀gbọ́n mi tí mo trust ni pé lórí àkọ́bá sẹ́ndì owó yẹn àti rí owó yẹn gbà nínú àká yóò fún mi lówó mi instantly ló tẹ́ bá ti sẹ́ndì owó sàkáǹtì ẹ̀ pé ẹ jẹ́ fún yín ní account number yìí bí mo ṣàṣe fún Mr. Kẹ́hìndé yẹn ní account number bọ̀dá mi yẹn nìyẹn wí tó fi pé Mr. Kẹ́hìndé yẹn máa sẹ́ndì owó yẹn sínú àkáǹtì yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́jọ́ yẹn mo bá sẹ́ndì account number yẹn. ẹ máa gbọ́ láti àtẹ tí wọ́n á sẹ́ndì account number. Yes sir. ṣé ẹni tí ẹ sẹ́ndì account number ǹjọ́ sọ fún yín pé ò rí owó kankan. ẹni yẹn bọ̀dá mi yẹn ò rí owó kankan láti gbà nínú àkáǹtì yẹn láti gbà yẹn títí di sìn tí tó fi di sìn. now kí wàá ní ọ̀rọ̀ tí ṣe Kọ́lá Olóòtú kí ni wọ́n sọ tí ẹ̀yin fi wá sí bíbá yìí torí bẹ́ẹ̀ jẹ́ kó yé wa yí pé ẹ̀gbọ́n yín yẹn nígbà tó ti kéde sórí social media yẹn ibẹ̀ ẹ̀gbọ́n yín yẹn bẹ̀rẹ̀ sí panic pé in fact ẹ̀mẹ́ta ló dákú. bẹ́ẹ̀ni ìjà tó wọn ò jẹ now wọ́n fi ń lọ òun. now ẹ̀gbọ́n yín yẹn ẹ ló ti fi pé ó ti fi like pé òun wà ẹni tí wọ́n ń wá wanted. bẹ́ẹ̀ni ọ̀dà mi yẹn ń sá káàkiri ní báyìí. now àwọn náà dẹ̀ ti pe nọ́mbà wọn bíbá ilé sí tí ò lọ àbí. bẹ́ẹ̀ni sà. now ẹni yẹn tí nọ́mbà wà lọ́wọ́ rẹ̀ tí afọláka nọ́mbà ṣé ẹni yẹn ó sọ pé kó o rìsífù ẹni owó kankan. ẹni bọ̀dá mi yẹn ò rìsífù owó kankan nínú lákàntì ẹ̀ láti gbà tí Mr. Kẹ́hìndé yẹn ta ti sẹ́ndì account number. kí ló wá bí pé wọ́n wá ẹni yìí bẹ́ẹ̀ tó bá rí i. ẹ ṣé mo dúpẹ́ màá ṣàlàyé n tó ṣokùnfà n tí Kọ́lá Olóòtú fi ń sọ aburú nípa mi láti fi róòpù mi lójú àwọn lójú aráyé lójú ní social media so ntẹ́mi rí láàrin yẹn ni wípé ó láti jẹ́ wípé Kọ́lá Olóòtú ti gba owó kan lọ́wọ́ Mr. Kẹ́hìndé owó tí Kọ́lá Olóòtú gbà lọ́wọ́ Mr. Kẹ́hìndé yẹn ni Kọ́lá Olóòtú fi ń rọ́ọ̀pù mi lákọ̀ọ́kọ́ tí wọ́n fi lọ mímíkì ohùn mi tí wọ́n sọ wípé èmi mo gba 5 million lọ́wọ́ Mr. Kẹ́hìndé alájà kan ó fẹ́ rán mi lọ Mẹ́kà ó ṣe gbá kan nǹkan kàtà fi rọ́ọ̀pù mi tí mo fi jáde sí social media tí mo ṣe láti dùn. ẹ má dà pọ̀ now ṣé alájà kan promise yín kò fẹ́ rán yín lọ Mẹ́kà. alájà kan kò promise mi kò fẹ́ rán mi Mẹ́kà. now ẹ má gbọ́ now alájà kan kò promise yín. alájà kan kò promise. ẹ gbọ́ kọ́ kẹ̀kẹ́ rí tọ́jú pé alájà àgbàjà ọkọ yóò fẹ́ rán yín lọ Mẹ́kà. mi gbà kọ́ kankan rí pé alájà kan fún ọ̀nà mi ní Mẹ́kà. so ẹ lè receive aṣọ kẹ̀kẹ́ rí. mi gbà aṣọ kankan lọ́wọ́ anybody mi gbà aṣọ kankan lọ́wọ́ alájà kankan. so now lẹ́yìn wá gbà yẹn kò sí nǹkan tó jọmọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ. kò sí nǹkan kan tó jọmọ́ gbogbo ọ̀rọ̀ tí Kọ́lá Olóòtú ń sọ àríyìí sọ lásán ní gbogbo ọ̀rọ̀ tí Kọ́lá Olóòtú ń sọ. níta bá bí ní kẹ́ ẹ̀ dá o. Yes sir. torí pé kìí ṣe ẹ̀yin nìkan tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lẹ́ ń gbọ́ ara yín. bẹ́ẹ̀ni sà. àwọn àgbáyé wọn ń gbọ́ yín báyìí. bẹ́ẹ̀ni sà. owó kíbi tẹ́ bá ti ń sọ èdè Yorùbá tí wọ́n ti gbọ́ èdè Yorùbá yé wọ́n ti ń gbọ́ yín. bẹ́ẹ̀ni sà. so now gbogbo àwọn tó sọ yìí pátápátá kò sí kankan tó jẹ́ òdodo ń bẹ. kò sí kankan tó jẹ́ òdodo ń bẹ. ṣé ẹ mọ orúkọ ọmọdé wà. bẹ́ẹ̀ni sà.
orúkọ mi tẹ́ wá ní ọ́fíìsì human rights bẹ́ẹ̀ni sà. tá à ń pè ní the focal point human rights initiative bẹ́ẹ̀ni sà. tá a mọ̀ sí voices for the voiceless. So now tá a bá wá lọ wádìí ńkọ́ tá a bá rí pé lóòótọ́ gbogbo àwọn nǹkan tó sọ yìí torí pé àwa náà máa wádìí a máa pe chief kọ́lọ́ lóòtù a máa wádìí a máa verify even tá a bá rí nọ́mbà Mr. Kẹ́hìndé yẹn àwa náà máa verify ṣé ti send owó yẹn àkáǹtì wo náà send owó yẹn sí àwa gẹ́gẹ́ ní interest nínú kéèsì yìí. So I need the proof of payment tá a fi sanwó sákàǹtì yẹn àti amount wọ́n send sí orí àkáǹtì yìí because àkàndé wà ní inú ìlú kí àwọn èèyàn kàn máa mislead gbogbo èèyàn. Now mama abala ìbéèrè tí mo fẹ́ bi nígbà tí ẹ wá sí bíbá ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ẹni tí pé ó dákú lẹ́ẹ̀mẹ́ta tàbí pé láti gbà ẹ̀sọ́ nítorí ẹ̀ sísọ. àpò òru ló ti pè mí títí dákú ní kó ọmọ àdàrà àwọn ọmọ ti ń wá ń kí o bẹ́ẹ̀ sì ni síìmù tẹ́lẹ̀ yìí tó ní tẹ́lẹ̀ tí ń lò láti àgbàlá. síìmù Mr. Muideen. torí pé kò ní fóònù lọ́wọ́ ó kì í bọnú sẹ́ẹ̀tì ẹni yẹn ẹ̀gbọ́n rẹ̀ ìní Kẹ́hìndé fi rí síìmù yẹn pé síìmù náà ni wọ́n fi sẹ́ǹdì àkáǹtì nọ́mbà sí Kẹ́hìndé àtìgbà tá sì ti lo síìmù yẹn tá ti fi lò ó ti yọ́pò lórí sẹ́ẹ̀tì ọ̀dà rẹ̀ síìmù gan ìwé gan wọ́n fún òṣùwọ́n ló ti fi pamọ́ sí ìlú wa a sì lè rí síìmù yẹn. bọ́lọ̀ bá parí èyí ọ̀gbọ́n gbogbo sọ́ọ̀sì. because sẹ́ẹ̀rí màmá ẹ wá gbọ́ màmá gbogbo bá a ṣe ń pera wa bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ìṣáídà ẹ rìkọ́ọ̀dù ẹ̀ lọ́dọ̀ yìí àbẹ́ rìkọ́ọ̀dù ẹ̀ it has been recorded already lọ́dọ̀ àwọn service provider àwọn tí iléeṣẹ́ Glo MTN Etisalat and so on and so forth. So gbogbo wọn yẹn so wọ́n ní rẹ́kọ̀dù lọ́wọ́ torí pé ilé yìí afẹ́wo kí gẹ́gẹ́ ni ó jẹ́ òdodo tó ti yé ní tó bá jẹ́ òdodo ní làwọn ọ̀dẹ̀ fi hàn aráyé. Now Mr. Muideen ti jẹ́ kó yé wa pé ẹgbẹ́ wọn yẹn kò rí ẹni alert orí ẹ̀yin náà lẹ́yìn kó yé wa pé kò rí lóòótọ́ iṣẹ́ ní yẹn ẹsẹ́ tí a lè rí ni. a lè rí ìtẹ̀báwò sí lé ẹ bá mú ẹni yẹn wá àwọn náà fẹ́ rí tó ti yé so ó bá jẹ mọ́ pé ká pé Chief Kọ́lá Olóòtú pé ẹ̀ńtẹ́yìn wà wá ti bá rí àwọn ti bẹ́ẹ̀ gba 1 million tí ẹlẹ́fẹ́ kó dà lẹ̀ tẹ́ promise tó ti yé láì kó 1 million lẹ̀ àwa náà ò ní fílẹ̀ o tó ti yé purpose yẹn fẹ́ rí wà á fẹ́ mọ̀ tó ti yé tó kò jù báyẹn lọ orúkọ tèmi tí mò ń sọ̀rọ̀ ni Comrade Ayọ̀bámi tí mo jẹ́ chairman the Focal Point Human Rights Initiative so ẹ ṣe gan ẹ̀yẹ tí ẹ wá gbà ọ̀ ní ẹnu wa.